Olatunde Abeni Onabule ọmọ Akeula ní Ijebuode. Ilé yìí ọpẹ́ ni ọjọ́ tòní yìí ti 1912-13 lomi fọ́ gbogbo ojú yìí tó dẹ̀ gun òkè pẹ̀tẹ́ẹ̀sì yẹn àwọn tó wà ńbẹ̀ Ọlọ́run ò ní kán bá lọ ìgbà tá a máa dé bí gbogbo ojú ti yá dànù omi ó ti fọ́ gbogbo ẹ̀ gbogbo ẹni ṣẹ̀ṣẹ̀ pẹ̀rẹ̀ omi tó jà ní 19 tí mo sọ 12-13 yẹn ó ya gbogbo ojú yìí ló fọ́ pátápátá tómi dẹ̀ gùn kí àwọn tó ń gbé bì wọ́n ságùnkè lọ ni Ọlọ́run ló ní kí omi má gbé wọn lọ ṣùgbọ́n ọpẹ́ mi lọ́jọ́ tèmi pé ilé yẹn wá di ohun ayọ̀ lọ́jọ́ èyí ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò gbómi lọ kò gbọ́mọ mi lọ kò gbẹ́ nìkankan lọ kò pẹ́ nìkankan ọpẹ́ ayọ̀ ọpẹ́ ìdùnnú nìkan lọ́run ọdẹ ẹni tó dẹ̀ ṣe tẹ̀ Ọlọ́run ní kó lè parí ẹ̀ tó dẹ̀ dúpẹ́ ìlénìí Ọlọ́run jẹ́ kóhun náà kẹ́mi ẹ̀ gúngùngùn kọ́ ọmọ tiẹ̀ náà kó ṣe oríire wọ́n ṣe ìtọ́jú ìlójú ẹ̀mí ẹ̀ èyí tó dẹ̀ ṣe lójú mi kẹ́ gbogbo àwọn tó kù wọ́n ti ṣe o gbogbo àwọn tó kù kan tó bọ̀ ṣe kárí wọn gbogbo ayọ̀ wọn náà kó tójú ẹ̀mí mi ẹgbẹ́ bá máa jẹ wọn ọmọ má jẹ́ náà àìsàn má jẹ́ kí n kú kí n tó kú má jẹ́ kán tọrọ kú fún mi gbogbo ìtókù kí n lò nígbèsí ayé mi ìfàlàfíà ló òun náà kẹ̀ tó dẹ̀ jẹ́ tó ń ṣílé lẹ́nìí má jẹ́ orí dààmú lórí ọmọ ó ń kẹ́ mi ó ń gẹ̀ mí o ó ń kẹ́ mi ó ń gẹ̀ mí o mi ò tiẹ̀ lè sọ tán torí mi ò kì í béèrè kankan màá bojú ẹ̀yìn màá kàn rí ni mo gbàdúrà kó tó ṣe fún mi káwọn ọmọ tiẹ̀ lè ṣe ìtọ́jú yẹ fún àtàwọn àbúrò lẹ́yìn àtàwọn ẹ̀gbọ́n wájú ẹ̀ káwọn náà kó ṣoríire tó ń ṣe lẹ́nìí kó má fi àbámọ̀ gbogbo ẹni tó wá bí kan dé wọn ayọ̀ àtàlàfíà má jọ rí dààmú má jọ rí wàhálà ẹ̀yin náà kẹ̀tì náà dáa irú eléyìí náà àbáyìn náà ṣe rú ẹ̀ torí náà kọ́ ọ̀rọ̀ mi ojú bẹ́ẹ̀ lọ wọ́dún àmì o inú mi kún ayọ̀ mi kún inú mi dùn pé tọjọ́ ìní yóò tún ṣojú ẹ̀mí mi dúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run kó bá máa ṣọ́ lọ kó máa ṣọ́ dé kó má rí dààmú kó má rí kọsẹ̀ gbogbo ọ̀tá yòówù kó bá wà báwọn kan ti ga tó Ọlọ́run kó bá ń gbé wọn kiri wọn ìdààmú wà lámájẹ orí lórí ọmọ làlá ó làwà lákò àtà.